ṣe o Soja kan la ìbọn mọ́ awakọ kan lórí l'Ondo Titi Doju Iku Ileese Ologun Salaye bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Olúbàdàn gba àwọn àgbà amofin márùn lójúnà láti gbógun ti àwọn ajagungbalẹ lọnà àìtọ́ nílẹ̀ Ìbàdàn. Ìdí rèé o tí ìjọba Saudi ṣe mú àdínkù bá iye ọmọ Nàìjíríà tí yóò lọ hajj lọ́dún 2026 tó ń bọ̀. Erin wọ Baale Masifa ilẹ̀ Ogbomọsọ agba oyè Gbadebo Oyebode Adeoba dágbére fáyé. Ohun tí ẹ bá béèrè lónìí lọ́dọ̀ òrìṣà Ansogun-Ọ láàrin ọjọ́ méje yóò wá sí ìmúṣẹ. Ẹ gbọ́ ìdí tí ọba ìlú náà kò ṣe gbọ́dọ̀ dé ìdí òrìṣà ọ̀hún. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o Soja kan la ìbọn mọ́ awakọ kan lórí l'Ondo Titi Doju Iku Ileese Ologun Salaye bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nílẹ̀ wa àfi kélédù ọba gbà wá lẹ́yìn ikú awakọ̀ èrò Yakubu Joshua tí a gbọ́ pé sọ́jà kan ló la ìbọn mọ́ lórí nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ológun ti ṣèlérí láti fìyà jẹ sọ́jà náà. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò dárúkọ sọ́jà ọ̀hún, àtẹ̀jáde tí igbákejì adarí ìkéde níléeṣẹ́ ológun ẹ̀ka 32 Artillery Brigade Major Njoka Irabor fi síta lọ́jọ́bọ̀ lérílẹ̀ka láti rí i pé sọ́jà náà kò lọ láì jìyà. Ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW ni olóògbé Joshua bí a ṣe gbọ́. Ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí ló kó sí wàhálà tó gba ẹ̀mí rẹ̀ nílùú Àkúnnù Àkókó ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe ṣàlàyé, Joshua kó èrò lọ́jọ́ 13 oṣù kẹwàá ọdún yìí láti ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo wọ́n lọ sí ìlú Àbújá. Nígbà tí wọ́n dé ibì kan tí kò jìnnà sí ibùdó àyẹ̀wò àwọn ológun nílùú Àkúnnù ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Àkókó ìpínlẹ̀ Ondo, ọkọ̀ náà yọnu kó sì lè tẹ̀síwájú ìrìn àjò sí Àbújá mọ́. Èyí ló mú kí àwọn èrò ọkọ̀ máa béèrè owó wọn padà lọ́wọ́ awakọ̀ yìí tó sì padà di àríyànjiyàn láàrin wọn. Èrò ọkọ̀ kan ni wọ́n ló ránṣẹ́ pé sọ́jà láti wá ran àwọn lọ́wọ́ nínú wàhálà náà. Sọ́jà yìí yọjú sí wọn ṣùgbọ́n ó hùwà lọ́nà tó tako iṣẹ́ tó yàn láàyò. Èyí tó di ariwo láàrin òun àti awakọ̀ tó sì padà di pé wọ́n bára wọn mú nǹkan lẹ̀. Gẹ́gẹ́ bí ìkànnì BBC ṣe gbé jáde síta, àtẹ̀jáde iléeṣẹ́ ológun ṣàlàyé pé ẹsẹ̀kẹsẹ̀ tí olú iléeṣẹ́ ológun 32 Artillery Brigade gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sáré gbé awakọ̀ náà lọ sí ilé ìwòsàn sanwó ìtọ́jú rẹ̀ tí wọ́n sì tún yan ológun kan láti dúró tì í. Wọ́n fi kún pé nígbà tí ilé ìwòsàn tó wà l'Àkókó sọ pé káwọn máa gbé e lọ sí ilé ìwòsàn mìíràn ní Àkúrẹ́, àwọn gbé e lọ síbẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n tún ní káwọn gbé e lọ sí ilé ìwòsàn ìjọba FMC ìlú Ọ̀wọ̀, àwọn sì tún gbé e lọ síbẹ̀ pẹ̀lú. Ilé ìwòsàn FMC náà ni wọ́n ló padà dákẹ́ sí lọ́jọ́ Ajé ọjọ́ 14 oṣù kẹwàá tí í ṣe ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ológun ni òun ti kàn sí ẹbí olóògbé nípa bí ẹbí náà kò ṣe ní jìyà lẹ́yìn ikú olórí ẹbí wọn. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun fi kún pé àwọn ti kàn sí ẹbí olóògbé Joshua Yakubu nípa bí ẹbí rẹ̀ kò ṣe ní jìyà lẹ́yìn ikú olórí ẹbí wọn. Wọ́n ní yàtọ̀ sí pé sọ́jà tó dáràn náà yóò jìyà, àwọn ti ṣàbẹ̀wò sí ìdílé olóògbé àti pé iléeṣẹ́ ológun yóò rí i pé àwọn ọmọ àti ìyàwó rẹ̀ kò ráre lẹ́yìn ikú rẹ̀. Bákan náà ni wọ́n ní ìsìnkú rẹ̀ kò ní sẹ́yìn àwọn. Gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòrónà ṣe wí, wọ́n ní ìbọn AK-47 tí sọ́jà náà lò ni wọ́n ló là mọ́ olóògbé Joshua Yakubu lórí. Ṣáájú kó tó la ìbọn náà mọ́ lórí ni a gbọ́ pé sọ́jà yìí ti lù ú lálùbọ́lẹ̀ lálùbami. Gẹ́gẹ́ bí ìròyìn mi tó tẹ̀ wá lọ́wọ́, ìyà tí awakọ̀ náà jẹ ló pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi dèrò ọgbà ilé ìwòsàn, èyí tó padà já sí ikú òjijì fún. Ìyàwó kan àti ọmọ 4 ni olóògbé Joshua Yakubu ọmọ ìpínlẹ̀ Kogi fi sí ayé lọ. Olúbàdàn gba àwọn àgbà amòfin 5 lójúnà láti gbógun ti àwọn ajagungbalẹ lọ́nà àìtọ́ nílẹ̀ Ìbàdàn. Lójúnà láti kojú ìṣòro ìpèníjà ọ̀rọ̀ àwọn ajagungbalẹ lọ́nà àìtọ́ tí kò fẹ́rẹ̀ síbi tí kò sí lórílẹ̀‐èdè yìí, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti gba àwọn àgbà lọ́ọ̀yà ní Nàìjíríà láti gbógun ti wàhálà náà nípínlẹ̀ Ọ̀yọ́. Olúbàdàn gbé ìgbésẹ̀ náà
gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn rẹ̀ Adéọlá Olóko ṣe kéde nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́rú Wednesday. Méjì nínú àwọn lọ́ọ̀yà tí Olúbàdàn gbà láti kojú ìṣòro ìjagungbalẹ̀ lọ́nà àìbófinmu ni àwọn wọ̀nyí: amòfin àgbà SAN ní Nàìjíríà. Àwọn amòfin tí Olúbàdàn gbé iṣẹ́ náà lé lọ́wọ́ ni Olóyè Níyì Akíntọ́lá SAN, amòfin Musbau Adétúnbí SAN, Yínká Okùnadé, Rahmon Abiodun Abdulrahim àti Túnjí Thomas. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tó fi gbé ìgbésẹ̀ náà, ọba Aládọjà ní kí àwọn lè ṣẹ́gun orúkọ burúkú tí àwọn ajagungbalẹ̀ ń sọ ìlú Ìbàdàn ní ìgbésẹ̀ yìí ṣe wáyé. Olúbàdàn rọ àwọn amòfin náà láti bá àwọn ẹ̀ka tó ń rí sí ààtò ìlú town planning, àwọn wọnlẹ̀wọnlẹ̀ sọ̀fíọ̀, ẹ̀ka ààbò àti àwọn tó bá yẹ ṣiṣẹ́ láti gbógun ti ìjagungbalẹ̀. Olúbàdàn Ládọjà sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìgbìmọ̀ Olúbàdàn mọ̀ nípa ìgbésẹ̀ òfin yìí nítorí fífi ìjà gba ilẹ̀ onílẹ̀ kó ọ̀pọ̀ nǹkan sínú. Ó sì yẹ kí òfin tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò. Ó pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá. Ó sì fún wọn ní ọjọ́ 21 láti sọ àwọn ohun tí wọ́n bá gbèrò. Olúbàdàn ṣàlàyé pé iṣẹ́ àwọn agbẹjọ́rò yìí kò dí ti ìgbìmọ̀ ọ̀rọ̀ ilẹ̀ tí Mọ́gàjí Àsìmíyù Àríọrí ń darí wọn lọ́wọ́ bí kò ṣe láti rò lágbára. Díẹ̀ lára àwọn tó wà níbi ìpàdé náà ni Ọ̀tún Balógun Ọba Kọ́lá Adégbọlá, Ọ̀tún Olúbàdàn Ọba Ẹ̀dí Oyèwọlé, Òsì Balógun Ọba Olúbùnmi Ìsíòyè Dàda, Òsì Olúbàdàn Ọba Abíọ́dún Kọ́ládàísí, Àsípa Olúbàdàn Ọba Hamidu Ajíbádé, ẹ̀kẹrin Balógun Ọba Hakeem Adéwọ̀yìn, ẹ̀kẹrin Olúbàdàn Ọba Adébáyọ̀ Àkàndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí rèé o tí ìjọba Saudi ṣe mú àdínkù bá iye ọmọ Nàìjíríà tí yóò lọ hajj lọ́dún 2026 tó ń bọ̀. Ní ìmúrasílẹ̀ ìpalẹ̀mọ́ fún iṣẹ́ hajj ọdún 2026, orílẹ̀-èdè Saudi Arabia ti mú àdínkù bá iye ọmọ Nàìjíríà tí yóò wọ ìlú náà fún ìsìn ọlọ́dọọdún náà lọ́dún tó ń bọ̀. Àtẹ̀jáde kan tí àjọ tó ń rí sí ìrìn àjò hajj ní Nàìjíríà, National Hajj Commission of Nigeria (NICOM) fi síta lọ́jọ́bọ̀ Thursday kéde àdínkù náà. Àtẹ̀jáde ọ̀hún tí igbákejì alukoro NICOM Fatima Usara buwọ́lù ṣàlàyé pé àpapọ̀ ààyè tó wà fún àwọn ọmọ Nàìjíríà fún hajj 2026 jẹ́ 66,910. Nínú rẹ̀ ni wọ́n sì ti fún wọn ní 95,000. Ìtumọ̀ èyí bí wọ́n ṣe ṣàlàyé ni pé iye èèyàn tó lè lọ sí Mecca ní 2026 láti Nàìjíríà jẹ́ 51,513 láti àwọn ìpínlẹ̀ àti ẹ̀ka ìjọba, nígbà tí èèyàn 15,397 yóò lọ pẹ̀lú àwọn iléeṣẹ́ arìnrìn-àjò aládàáni. Gẹ́gẹ́ bí àlàyé NICOM, àdínkù bá iye èèyàn tí yóò wọ Saudi fún hajj lọ́dún tó ń bọ̀ láti dènà ohun tó ṣẹlẹ̀ ní 2025. Ohun tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe wí ni pé àwọn arìnrìn-àjò Nàìjíríà kò bá ìjọba rìn lọ sí Saudi bí wọ́n ṣe fi ààyè púpọ̀ sílẹ̀ fún wọn tó. NICOM sọ pé ààyè tí iye rẹ̀ jẹ́ 52,544 ni wọ́n fi sílẹ̀ fáwọn ọmọ Nàìjíríà fún iṣẹ́ hajj ọdún 2025 tí yóò bá ìjọba ìpínlẹ̀ wọn lọ. Ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé èèyàn 41,218 péré ló bá ìjọba ìpínlẹ̀ wọn lọ sí Saudi. Àwọn alálàájì ẹgbẹ̀rún 18,000 18,000 sì bá iléeṣẹ́ aládàáni rin ìrìn àjò náà bí NICOM ṣe sọ. Èyí ló mú àpapọ̀ arìnrìn-àjò tó lọ sí Saudi ní 2025 jẹ́ 59,128 tí ààyè 35,872 sì wà nílẹ̀ láì jẹ́ pé ẹnikẹ́ni lò ó bí iléeṣẹ́ tó ń pín fún hajj àti umura ṣe pín. Ìgbésẹ̀ yìí ti mú kí ẹ̀ka tó ń rí sí ìrìn-àjò hajj lórílẹ̀-èdè yìí, State Pilgrims Welfare Board, ṣe ìpàdé lọ́jọ́bọ̀ Thursday pẹ̀lú NICOM. Kọmíṣánná tó ń rí sí bó ṣe ń lọ nílé iṣẹ́ náà, ọmọọba Ànáfíù Ẹlẹ́gùṣì, sọ pé àtúnyẹ̀wò yóò wáyé lórí ìgbésẹ̀ àdínkù yìí. Ẹlẹ́gùṣì sọ pé ìpínlẹ̀ tí àwọn èèyàn rẹ̀ kò bá lo ààyè tí wọ́n fún wọn tán ní ti 2025 ni yóò faragbá àdínkù ọ̀tẹ̀ yìí jù. Bákan náà ni alága NICOM Ọ̀jọ̀gbọ́n Abdullahi Usman rọ àwọn tí ọ̀rọ̀ yìí kàn láti ṣiṣẹ́ pọ̀ kí wọ́n lè kápá ìdènà yòówù tó bá fẹ́ wáyé ṣáájú hajj 2026. Ó ní iṣẹ́ ń lọ lórí owó hajj tó wọ́n sí lọ́dọọdún. NICOM gbé ìgbésẹ̀ lórí bí owó àwọn nǹkan kan títí kan owó ẹrù arìnrìn-àjò yóò ṣe dínkù. Bákan náà ni aṣojú ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa CBN ní NICOM ọ̀mọ̀wé Adétọ̀nà Adédèjì náà ṣèlérí láti rí i pé CBN dín ìdá méjì owó tí wọ́n máa ń gbà lórí ìdúnàdúrà àwọn arìnrìn-àjò kù. NICOM kò ṣàìsọ pé ìlànà ẹrù gbígbé lágbàáyé ní hajj 2026 yóò tọ̀ arìnrìn-àjò kan kò lè gbé ju ẹrù
tó wọn ìdá 23 kg méjì lọ àti báàgì àpamọ́wọ́ kan. Láfikún, àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí Saudi sọ pé òun kò ní gbé aláàárẹ̀ ní 2026. Wọ́n ní àwọn èèyàn tí wọ́n ní ìṣòro ẹ̀yà ara tó ń daṣẹ́ sílẹ̀, àwọn tí ìlera ọpọlọ wọn kò pé, àwọn tí ìgbàgbé ń yọ lẹ́nu, àwọn olóyún, ẹni tó ní jẹjẹrẹ tó sì ń gba ìtọ́jú chemotherapy lọ́wọ́, àwọn kò ní gbé wọn. Bákan náà ni ẹni tó ní ikọ́ ife, tuberculosis àti àwọn àrùn míì tó bá lè ran ẹnì kejì. Erin wó Baale Masifa ilẹ̀ Ogbomọsọ, àgbà oyè Gbadebo Oyebode Adeoba dágbére fáyé. Erin wó àjànàkú sùn bí òkè. Ikú Baale Masifa olóyè àgbà Gbadebo Oyebode Adeoba, ẹni tí í ṣe adarí ẹ̀sìn àbáláyé, àgbà babaláwo, ẹni tó tún jẹ́ olùgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá, ti sọ ilẹ̀ Ogbomọsọ sínú ìdárò. Àgbà oyè Adeoba, ẹni tó dágbére fáyé láàrin ẹni ọdún márùndínláàádọ́rùn sí àádọ́rùn ọdún, ló jẹ́ ẹni tí wọ́n bọ̀wọ̀ fún gidi gan, kì í ṣe fún ọgbọ́n ìbílẹ̀, àṣà àti ìṣe nìkan, bí kò ṣe fún ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ nípa odù Ifá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olóògbé jáde láyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí. Ó lé ní 30 ọdún tó lò lórí ipò gẹ́gẹ́ bí Baale Masifa ilẹ̀ Ogbomọsọ. Gẹ́gẹ́ bí olóyè àti ẹlẹ́sìn àbáláyé, Baale Adeoba gbé ìgbé ayé tó fògo fọ́lọ́run. Ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ nípa odù Ifá gbé káàkiri kọjá orílẹ̀-èdè Nàìjíríà lọ sórílẹ̀-èdè Gúúsù Amẹ́ríkà, pàápàá jùlọ ilẹ̀ Brazil, níbi tí kò ti fi ẹ̀sìn rẹ̀ sínú ìṣe nìkan, ṣùgbọ́n níṣe ló tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn níbẹ̀. Ó kọ́ àwọn alámọ̀dájú nípa odù Ifá àti ìlànà rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jìnmí babaláwo tó jẹ́. Masifa, agbègbè ìlú tó joyè lé lórí, ní ipò nínú ìtàn aláìlẹ́gbẹ́ fún ìdàgbàsókè ilẹ̀ Ogbomọsọ. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ó jẹ́ ọ̀kan lára ìlú 143 àti abúlé tí wọ́n kórajọpọ̀ nílẹ̀ Ogbomọsọ lásìkò 19th century gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àrà ọ̀tọ̀ lójúnà láti borí ìkọlù láti ìlú Ìlọrin àti àwọn ọ̀tá mìíràn lẹ́yìn tí ogun kó Ọ̀yọ́ ilé, olú ìlú ilẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀. Àwọn èèyàn Masifa ni wọ́n sì wá láti ìlú tí í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí, pàápàá jùlọ láti agbègbè ìjọba ìbílẹ̀ Èjìgbò. Àwọn ìlú mìíràn tó sì tẹ̀lé ìlú náà nígbà náà lọ́hùn ní Àgódò, Ìsúdùnrin, Olóràsoko, Ayé, Ìwàtà àti Ọ̀pẹ́tẹ̀. Nígbà tí ogun parí, ọ̀pọ̀ àwọn ìlú yìí ló sì padà lọ sílùú wọn lẹ́yìn ọ̀rẹ̀yìn. Àwọn ìlú bíi Masifa, Àgódò àti Olóràsoko sì dúró nílùú Ògbómọ̀ṣọ́, bẹ̀rẹ̀ sí ní gbìmọ̀ orí adé ọrùn ìlẹ̀kẹ̀, ṣùgbọ́n wọn ò jẹ́ kí okùn ìbáṣepọ̀ ìdílé àti àṣà tó ń gbé láàrin wọn já. Nígbà ayé bàbá Adeoba, ó ṣàlàyé fún ọ̀kan lára àwọn akọ̀ròyìn, òǹkọ̀wé Adéwuyì Adégbìtẹ́, pé lásìkò ogun nígbà náà, ó ní bí àwọn bá sá wá sílùú Ògbómọ̀ṣọ́ ní tòótọ́, àwọn kò bá ti ní ìgboyà láti gbé níta ìlú tuntun nítòsí ààlà Ìlọrin, níbi tí àwọn agbègbè bíi Àgódò, Alápà nítara, Àjáwà, Ayégún, Òṣùpá àti àwọn yòókù tí wọ́n dúró tán lọ́gbọ̀nlọ́gbọ̀n gẹ́gẹ́ bí akíkanjú láti gbèjà. Ó tẹnumọ́ pé àwọn ìlú wọ̀nyí kò sá fún ogun, wọ́n dáàbò bo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bó tilẹ̀ jẹ́ pé kò ní ètò ẹ̀kọ́, ìyẹn Western education, olóyè Adeoba jẹ́ ènìyàn tí ó ní òye ìbílẹ̀ ńlá, ìgboyà àti ìpinnu. Gẹ́gẹ́ bí olóyè lábẹ́ àṣẹ Ṣọ̀ún, ó jẹ́ olóòótọ́ àti onírẹ̀lẹ̀. Lásìkò ìjọba rẹ̀, àdúgbò Masifa ní ìlọsíwájú ìdàgbàsókè. Ó kó àwọn ọmọ ìbílẹ̀ jọ nílé àti lókè òkun pẹ̀lú àwọn olókìkí bíi LA Gbàdàmọ́sí, adájọ́ Afọlábí Adéníran, amòfin Dàpọ̀ Àtàndá, Hajj Rasak Gbádégẹṣin Karim àti ọ̀nàrẹ́bù Wùmí Ládèjì láti kópa nínú ìdàgbàsókè ìlú nípasẹ̀ ẹgbẹ́ ìlọsíwájú Masifa Progressive Union. Kọjá ìlàkàkà ipa rẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú, Baale Adeoba mú ìmúgbòòrò dé bá ipò ìṣẹ̀ṣe àti àṣà Masifa nípasẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ Ifá. Àgbà oyè Adeoba yóò máa jẹ́ rírántí títí láé fún ìbáṣepọ̀ rẹ̀ tó dán mọ́rán pẹ̀lú gbogbo àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àti ìfaramọ́ rẹ̀ láti jẹ́ kí àjọṣepọ̀ tó wà láàrin Masifa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àti ilẹ̀ baba ńlá wọn nípínlẹ̀ Ọ̀ṣun dúró dìgbí. Ohun tí ẹ bá béèrè lónìí lọ́dọ̀ òrìṣà Ansogun-Ọ láàrin ọjọ́ 7 yóò wá sí ìmúṣẹ. Ẹ gbọ́ ìdí tí ọba ìlú náà kò ṣe gbọ́dọ̀ dé ìdí òrìṣà ọ̀hún. Òrìṣà Ansogun tó wà ní Ìrẹsàdú tí ọba kì í wò
àmọ́ tó máa ń dáhùn àdúrà láàrin ọjọ́ méje. Ìlú Ansogun jẹ́ ìlú kan tó gbajúmọ̀ ní agbègbè Ìrẹsàdú tó wà nílùú Ogbomọsọ. Àmọ́ ìlú náà gbajúmọ̀ gidi nítorí òrìṣà kan tí wọ́n ń bọ ní ọdọọdún, èyí tí wọ́n ń pè ní òrìṣà Ansogun-Ọ. Òrìṣà Ansogun ṣe pàtàkì sí ìlú náà nítorí wọ́n gbàgbọ́ pé òun ló ń dáàbò bo ìlú náà. Bákan náà wọ́n gbàgbọ́ pé ohunkóhun tí èèyàn bá béèrè lọ́wọ́ òrìṣà Ansogun láàrin ọjọ́ méje yóò rí ìdáhùn sí ìbéèrè rẹ̀. Àmọ́ ìyàlẹ́nu ni pé ọba ìlú Ansogun kò gbọdọ̀ fojú kan òrìṣà náà. Àwọn akọ̀ròyìn BBC News Yorùbá dé ìlú Ansogun láti fojú ṣe mẹ́rin bí wọ́n ṣe ń bọ òrìṣà náà lọ́dún yìí. Àwọn akọ̀ròyìn ṣèwádìí nípa ìdí tí wọ́n ṣe ń bọ òrìṣà Ansogun, àwọn ohun tó ń ṣe fún ìlú náà àti ìdí tí ọba ìlú náà kò ṣe gbọ́dọ̀ dé ìdí òrìṣà ọ̀hún. Ọ̀pọ̀ èèyàn ìlú, ọkùnrin àti obìnrin, ní ọmọdé àti àgbà péjọ sídìí òrìṣà Ansogun-Ọ. Wọ́n mú kòǹdóró funfun lọ́wọ́. Òrìṣà Ansogun sì dúró láàrin. Ó jẹ́ àpáta kékeré rìbìtì tí wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ màrìwò ọ̀pẹ mọ́ lára. Ìdí rẹ̀ tí Ansogun-Ọ ṣe wọlẹ̀ di òrìṣà àkúnlẹ̀bọ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ tí ìyàwó rẹ̀ sì di omi. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀, ọ̀kan nínú àwọn afọbajẹ tó tún jẹ́ bára ìrẹsà tí ìlú Ìrẹsàdú, olóyè James Ọláwálé ní Ọlálá ní orúkọ Ansogun gangan. Olóyè Ọláwálé sọ ìtàn tó rọ̀ mọ́ òrìṣà náà nígbà ayé rẹ̀ àti pé ìgbà tó di òrìṣà àkúnlẹ̀bọ ló di pé àwọn ń bọ bíi Ògún Ọlálá ní ọdọọdún. Jagunjagun alágbára ní Ọlálá, kò sì sí ogun tí yóò lọ tí kò ní ṣẹ́gun rẹ̀. Nígbà náà bí jagunjagun kan bá ń ti ojú ogun bọ̀, àwọn ará ilé rẹ̀ yóò kó ìlú àti ijó lọ pàdé wọn lójú ọ̀nà. Àmọ́ nígbà tí Ọlálá ń ti ojú ogun bọ̀, dípò kí àwọn èèyàn pàdé rẹ̀ tìlù tìfọn, kò rí ẹnìkankan pàdé rẹ̀. Ìdí ni pé ogun ti wọ ìlú rẹ̀, àwọn ẹbí rẹ̀ tí kò yẹ kó kú ti kú, ìlú ti tú. Ìròyìn náà sì bà á nínú jẹ́ tó sì bínú wọlẹ̀. Ìyàwó rẹ̀ gan pẹ̀lú nalẹ̀ tó sì di omi. Kódà àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n dìjọ ń ti ojú ogun bọ̀ náà yí padà di òkúta ńlá lóríṣiríṣi. Láti ìgbà náà sì ni Ansogun-Ọ ti di òrìṣà àkúnlẹ̀bọ nílùú Ìrẹsàdú tó wà lẹ́bàá ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn òkúta ńlá ní ọ̀pọ̀lọpọ̀ tó ti rì mọ́lẹ̀ tí wọ́n ní wọ́n jẹ́ àwọn ẹmẹ̀wà Ansogun-Ọ tí wọ́n paradà di òkúta. Àlàyé rèé lórí ìdí tí ọba ìlú náà kì í ṣe lọ sídìí ojúbọ Ansogun-Ọ torí ọba tó bá dé ibẹ̀ òun kọ́ ni yóò padà lọ sí ilé. Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ ìlú ló jẹ́ pé àwọn ọba wọn ló máa ń léwájú aráàlú lọ sí ojúbọ òrìṣà ìlú náà. Àmọ́ èyí kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ìlú Ìrẹsàdú. Ìdí ni pé àwọn ọba ìlú Ìrẹsàdú kò gbọdọ̀ dé ojúbọ òrìṣà Ansogun-Ọ rárá nítorí àwọn ìdí kan. Nígbà tó ń ṣàlàyé ìdí tí èyí fi rí bẹ́ẹ̀, bára ìrẹsà ni àwọn ọba kò tọ́jú ojúbọ Ansogun-Ọ ló mú kó bínú. Ọba kan wà tí wọn kò tọ́jú ojúbọ náà, ó wá lọ sídìí rẹ̀, ó wá ń dẹ̀sùn, àmọ́ nǹkan padà ṣẹlẹ̀ sí lójú ẹsẹ̀. Láti ìgbà náà ni àwọn ọba ìlú náà kì í ti lọ sí ojúbọ Ansogun-Ọ mọ́ torí ọba tó bá dé ibẹ̀ òun kọ́ ni yóò padà lọ sí ilé. Bákan náà olóyè Ọláwálé ṣàlàyé àwọn èròjà tí wọ́n fi ń bọ òrìṣà Ansogun-Ọ àti èèwọ̀ tó rọ̀ mọ́ bíbọ rẹ̀. Lára àwọn èròjà tí wọ́n fi ń bọ Ansogun-Ọ ni ajá dúdú, epo pupa, iyọ̀, ẹmu ògidì àti orógbó. Àmọ́ èèwọ̀ tó rọ̀ mọ́ ètò bíbọ òrìṣà náà ni pé a kò gbọdọ̀ ṣe ìdí rẹ̀ báṣubàṣu torí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ni yóò gba ìjìyà rẹ̀. Ohun tí ẹ bá béèrè lónìí lọ́dọ̀ òrìṣà Ansogun-Ọ láàrin ọjọ́ méje yóò rí bẹ́ẹ̀, kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. Olóyè Ọláwálé ní Ansogun kó ipa pàtàkì lórí ìdàgbàsókè ìlú Ìrẹsàdú. Lára àwọn ipa tí òrìṣà náà kó sílùú ni pé bí nǹkan ibi bá ń bọ̀ wá sí inú ìlú kò fi ní lè wọ ìlú náà. Àìtọ́jú òrìṣà náà mọ́ làwọn ṣe ń rí àwọn ohun tí àwọn ń rí yìí. Ó sì yẹ kí wọ́n bá wọn gbé ìṣẹ̀ṣe ní àrùgẹ. Ó ní tí wọ́n bá gbé àwọn òrìṣà wa lárugẹ, àwọn èèyàn yóò máa pé wá wò ó bí wọ́n ṣe ń lọ sí Mẹ́kà àti Jerúsálẹ́mù. Kódà ó ń fi ń dá wọn lójú pé kí wọ́n béèrè ohunkóhun tí wọ́n bá fẹ́ nídìí òrìṣà Ansogun-Ọ yóò rí bẹ́ẹ̀. Ohun tí ẹ bá béèrè lónìí láàrin ọjọ́ méje yóò rí bẹ́ẹ̀, kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. Àwíṣẹ́ wà níbẹ̀, ohun tí wọ́n bá wí yóò rí bẹ́ẹ̀ ni. Kí ìjọba kàn gbé e lárugẹ ló kù. Àwọn èèyàn kò nílò láti máa fò lójú òfurufú kí àdúrà wọn tó gbà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.